fẹ́ béèrè pé kí ni Operation Wetie? Kí ló bí? Kí làwọn nǹkan tó rọ̀ mọ́? Báwo ló ṣe wáyé lọ́dún náà lọ́hùn? Ẹ ṣé captain. Ẹ mọ̀ pé bóyá Ebenezer Obey ló kọrin kan yìí kan ní kò sóhun tuntun ní abẹ́ ọ̀run. Eléèbó kan sọ nígbà kan, màá túmọ̀ ẹ̀ ní Yorùbá. Ó ní òní àti àná ó wà ní ọ̀la, ọ̀la sì wà nínú àná. Ìyẹn ni pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ní nǹkan tó ti ṣẹlẹ̀ nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ rí a tún máa tún ṣẹlẹ̀. Kí ló fa Operation Wetie? Ìtàn tó gùn ni ṣùgbọ́n tí a ní jẹ́ kó gùn. Nígbà tá a gba òmìnira tán, tí ẹgbẹ́ bàbá Awólọ́wọ̀ tí à ń pè ní Action Group lábẹ́ olóyè Akíntọ́lá gẹ́gẹ́ bí olóòtú, àwọn ló wà ní Western Region. Ṣùgbọ́n inú ìjọba àpapọ̀ ò dùn. Ìjọba àpapọ̀ nígbà náà ẹgbẹ́ NPC tí Sàdáúná ń ṣe lórí ẹ̀ àti NCNC tí Ọ̀para ń ṣe lórí ẹ̀, àwọn ló jọ sowọ́pọ̀. Wọ́n wá wò pé ọ̀tá ni Action Group yìí o, àbí tá a bá fẹ̀yìn ẹ̀ balẹ̀, àbí tá a bá fọ́, àbí tá a bá ba tiwọn jẹ́, àbí tá a bá jẹ́ pé kò sí ẹgbẹ́ míì yàtọ̀ sáwa, àwa nìkan tá a wà níjọba àpapọ̀ yìí. Wọ́n ṣe oríṣiríṣi. Wọ́n gbé Awólọ́wọ̀ sí, wọ́n ti gbé sínú àtìmọ́lé, wọ́n pè ní emergency power. Ọ̀pọ̀lọpọ̀ wọn kún wọn síbẹ̀. Lẹ́kí ni wọ́n gbá Awólọ́wọ̀ sí. Lẹ́kí ò tí ì dà báyìí nígbà ilé ẹ̀fọn nígbà náà. Nígbà tó ṣe ẹ̀tọ́ wọn ni irọ́ ó fẹ́ gbàjọba, wọ́n gbé fún Tinubu fellow ní àgbà tó ń sọ sẹ́wọ̀n àti àwọn ẹmẹ̀bẹ̀ Jákàndé bí Ìnáhóró. Gbogbo wọn báyọ̀ náà nítorí wípé wọ́n fẹ́ pa ẹnu alátakò mọ́. Nígbà tó wá ṣe gbogbo ilé àwárò tó wá múra fún election. Àkọ́kọ́ ṣe election ìjọba àpapọ̀ ní 1964. Nígbà náà NCNC ti wá rí wípé onírọ́ làwọn NPC, wọ́n kàn fẹ́ lo àwọn ni. Pé bí wọn ò ṣe fẹ́ràn Action Group ni wọn ò ṣe fẹ́ràn NCNC gẹ́gẹ́ bí alátakò. Pé ìjọba àpapọ̀ ò fẹ́ alátakò. NCNC àti Action Group wá parapọ̀, wọ́n fúnra wọn ní OPCA. Wọ́n ṣe election 1964. Àwọn elétò ìdìbò wọ́n ṣe báṣubàṣu bí wọ́n ṣe máa ń ṣe. Díẹ̀ ló kù ká má lè rí ìjọba. Torí ńgbà náà gómìnà president wa òun ló máa sọ pé ìwọ ló win o, kò fẹ́ pé Balewa kó wá fọ́ọ̀mù ìjọba. Nítorí pé ó gbà pé ó sì rò wípé ó sì mọ̀ wípé ètò election yẹn o, wọ́n ṣe mọ̀ dàrú sí i. Ṣùgbọ́n àwọn tí ò fẹ́ kí Nàìjíríà ó dàrú, wọ́n ṣàpẹ̀tù sí i. Àwa fẹ́ ṣe election ti Western Region ní 1965. Gbogbo àwọn èèyàn dẹ̀ ti gbà wípé tí Action Group bá ti wọlé, Awólọ́wọ̀ tí wọ́n ti gbé sẹ́wọ̀n yóò kúrò ńbẹ̀. Tẹ́bá rántí ńgbà náà, Akédáró ń kọrin yóò àgbẹ̀ bàbá bọ̀ ìbò tirẹ̀ àti ìbò tèmi, àgbẹ̀ bàbá bọ̀. Gbogbo èèyàn múra láti dìbò. Ṣùgbọ́n nígbà tí àwọn elétò ìdìbò wá ṣe nǹkan tó máa ń ṣe, nígbà míì gan ẹ̀ tí ní dìbò tó wọ́n ti máa sọ result. Result tó sì ń sọ kò bá nǹkan tí ìbò ń sọ. Ibi tí ẹgbẹ́ Action Group bóyá wọ́n ti ní 500, tí NNDP tó jẹ́ alátakò wọ́n gbà, àmì tó jẹ́ ìjọba ń gbà náà tó ní 10, wọ́n yí. Wọ́n lè ní NNDP ní 1000 pé Action Group ní nǹkan kan. Bí bàbá Ògúndé ṣe wá sọ ní wọ́n wá gbẹ́bí fáláre, wọ́n wá gbà láre fẹ́lẹ́bí, wọ́n wá polo kó wá jà, wọ́n wá polo kó wá mu. Wọ́n wá ní
aṣọ́gun kò wọlé àwọn ènìyàn níbo tá a dì tá a fẹ́ fi gbé bàbá wọlé padà níbi tẹ́ ẹ lọ sọ sí ní Kàlàbá ẹ wá yí lójú gbọ̀ngbọ̀n bí àwọn èèyàn ṣe bọ́ síta nìyẹn pé àwọn ò ní gbà wọ́n wá bẹ̀ sí mú petrol wọ́n á fi wẹ́ẹ̀tì yé wọ́n á dáná sun àwọn tí wọ́n rò wípé wọ́n wà nídìí bí wọ́n ṣe yíbò tí wọn ò jẹ́ kí òótọ́ jáde wọ́n á wá wet ẹ̀ṣá ègbó ni wet á fi wọ́n á wọ́n á ti fi petrol wọn báyìí nẹ́sìn jó iná ni bí Western region ṣe dàrú nìyẹn wọ́n bẹ̀ sí ń jolé àwọn tí ó yíbò àwọn tí ò jẹ́ kó tó jáde àwọn tí ò jẹ́ kí alátakò ó mí àwọn tí ò jẹ́ kí alátakò ó sọ̀rọ̀ àwọn tí ò jẹ́ kí alátakò ó wí tẹnu wọn wọ́n á bẹ̀ sí jó káàkiri ó là ń pè ní Operation Wetie ó lọ fún bí afẹ́ lọ pé ọdún kan tó ní September bí nǹkan ni wọ́n ṣe ìbò yẹn títí wọ́n ṣe àbẹ̀ sí ṣe ni tó jẹ́ pé Akíntọ́lá àtàwọn ẹmẹ̀wà ẹ̀ tán sọ pé wọ́n wọlé gan àwọn náà ò lè rìn gbòòrò lóru ni wọ́n wá di pé wọ́n bẹ̀ sí ń rìn nígbà tó máa fi di January wọ́n tún wá kó àwọn British Commonwealth wọ́n wá ṣèpàdé àwọn ológun wa ní ìlú ò lè máa lọ báyìí àti ẹni tó lóun ṣèjọba tí ò fẹ́ kí alátakò wà wọ́n á gbà wọ́n síta Operation Wetie ẹ̀yẹ òun ló fa kí Nzegu àtàwọn Adémúyìgá àtàwọn Ifeanyi àtàwọn márùn the 5 majors àbí 7 ni wọ́n ní tí wọ́n kóra wọn jọ tí wọ́n fi tipátipá gbàjọba so nǹkan tó jẹ́ Operation Wetie ẹni.